Ìwé Oníwàásù orí kejì láti ẹsẹ̀ ìkíní. Èmi wí nínú mi pé wá ná, èmi ò fi ire ayọ̀ dán ọ wò, nítorí náà máa jẹ afẹ́, sì kíyèsí asán ni èyí pẹ̀lú. Ẹsẹ̀ ìkejì. Èmi wí fún ẹ̀rín pé ìwèrè ni ọ́, àti fún ire ayọ̀ pé kí ni ó ń ṣe. Ẹsẹ̀ ìkẹta. Mo rò nínú àyà mi láti fi ọtí wáìnì mú ara mi le, ṣùgbọ́n èmi ń fi ọgbọ́n tọ́ àyà mi ohun àti fi ọwọ́ lé ìwèrè, títí èmi ò fi rí ohun tí ó dára fún ọmọ ènìyàn tí wọn ìbá máa ṣe lábẹ́ ọ̀run ní iye ọjọ́ ayé wọn gbogbo. Ẹsẹ̀ ìkẹrin. Mo sì ṣe iṣẹ́ ńlá fún ara mi, mo kọ́ ilé púpọ̀ fún ara mi, mo pín ọgbà àjàrà fún ara mi. Ẹsẹ̀ ìkarùn-ún. Mo ṣe ọgbà àti àgbàlá dáradára fún ara mi, mo sì gbin igi onírúurú èso sínú wọn. Ẹsẹ̀ ìkẹfà. Mo ṣe adágún púpọ̀ láti máa bomi láti inú wọn sí igbó tí ń mú ìyè jáde wá. Ẹsẹ̀ ìkeje. Mo ní ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin, mo sì ní ìbílẹ̀, mo sì ní agbo màálù àti àgùntàn ńláńlá ju gbogbo àwọn tí ó wà ní Jerúsálẹ́mù ṣáájú mi. Ẹsẹ̀ ìkẹjọ. Mo sì kó fàdákà àti wúrà jọ, ti ìṣúra, ti ọba àti ti ìgbèríko. Mo ní àwọn olórin ọkùnrin àti olórin obìnrin, àti dídùn inú ọmọ ènìyàn, aya àti obìnrin púpọ̀. Ẹsẹ̀ ìkẹsàn-án. Bẹ́ẹ̀ ni mo tóbi, mo sì pọ̀ sí i ju gbogbo àwọn tí ó wà ṣáájú mi ní Jerúsálẹ́mù, ọgbọ́n mi sì ń bẹ pẹ̀lú mi. Ẹsẹ̀ ìkẹwàá. Ohunkóhun tí ojú mi ń fẹ́, èmi kò pa á mọ́ fún wọn, èmi kò sì dùn àyà mi ní ohun ayọ̀ kan, nítorí àyà mi yọ̀ nínú iṣẹ́ mi gbogbo, èyí sì ni ìpín mi láti inú gbogbo làálàá mi. Ẹsẹ̀ ìkọkànlá. Nígbà tí mo wo gbogbo iṣẹ́ tí ọwọ́ mi ṣe àti làálàá tí mo ṣe làálàá láti ṣe, sì kíyèsí asán ni gbogbo rẹ̀ àti ìmúlẹ̀mófo, kò sì sí èrè kan lábẹ́ oòrùn. Ẹsẹ̀ ìkejìlá. Mo sì yí àyà ara mi padà láti wo ọgbọ́n àti ìsínwí àti ìwèrè, nítorí kí ni ọkùnrin náà tí ń bọ̀ lẹ́yìn ọba yóò ṣe? Èyí tí a ti ṣe tán nígbà ni yóò ṣe. Ẹsẹ̀ ìkẹtàlá. Nígbà náà ni mo rí i pé ọgbọ́n ta wèrè yọ tó ìwọ̀n bí ìmọ́lẹ̀ ti ta òkùnkùn yọ. Ẹsẹ̀ ìkẹrìnlá. Ojú ọlọ́gbọ́n ń bẹ ní orí rẹ̀, ṣùgbọ́n aṣiwèrè ń rìn ní òkùnkùn. Èmi tìkálà mi sì mọ̀ pẹ̀lú pé iṣẹ́ kan náà ni ó ń ṣe gbogbo wọn. Ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Nígbà náà ni mo wí ní àyà mi pé bí ó ti ń ṣe sí aṣiwèrè, bẹ́ẹ̀ ni ó ń ṣe sí èmi tìkálà mi, nítorí kí ni èmi ó ṣe gbọ́n jù? Nígbà náà ni mo wí ní ọkàn mi pé asán ni èyí pẹ̀lú. Ẹsẹ̀ kẹrìndínlógún. Nítorí pé ìrántí kò sí fún ọlọ́gbọ́n pẹ̀lú aṣiwèrè láéláé. Jẹ́ wọ́n pé bí àkókò tí ó kọjá, bẹ́ẹ̀ ni ọjọ́ tí ń bọ̀ a ó gbàgbé gbogbo rẹ̀. Ọlọ́gbọ́n á ṣe é kú bí aṣiwèrè. Ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà mo kórìíra ìwà láàyè, nítorí pé iṣẹ́ tí a ṣe lábẹ́ oòrùn ibi ni fún mi, nítorí pé asán ni gbogbo rẹ̀ àti ìmúlẹ̀mófo. Ẹsẹ̀ ìkejìdínlógún. Ní tòótọ́ mo kórìíra gbogbo làálàá mi tí mo ṣe lábẹ́ oòrùn, nítorí tí èmi ò fi sílẹ̀ fún ẹni tí ń bọ̀ lẹ́yìn mi. Ẹsẹ̀ ìkọkàndínlógún. Ta ni ó sì mọ̀ bí ọlọ́gbọ́n ni yóò ṣe tàbí aṣiwèrè? Síbẹ̀ òun ni yóò ṣe olórí iṣẹ́ mi gbogbo, nínú èyí tí mo ṣe làálàá àti nínú èyí tí mo fi ara mi hàn ní ọlọ́gbọ́n lábẹ́ ọ̀run, asán ni èyí pẹ̀lú. Ẹsẹ̀ ogún. Nítorí náà mo kiri lọ láti mú àyà mi sí kúrò nínú gbogbo làálàá mi tí mo ń ṣe lábẹ́ oòrùn. Ẹsẹ̀ ìkọkànlélógún. Nítorí sí ènìyàn kan ń bẹ iṣẹ́ ẹni tí ó wà ní ọgbọ́n àti ní ìmọ̀ àti ní ìṣedéédé, síbẹ̀ ẹni tí kò ṣe làálàá nínú rẹ̀ ni yóò fi sílẹ̀ fún un ní ìpín rẹ̀. Èyí pẹ̀lú asán ni
àti ibi ńláńlá. Ẹsẹ̀ ìkejìléníogún. Nítorí pé kí ni ènìyàn ní nínú gbogbo làálàá rẹ̀ tí ó fi ń ṣe làálàá lábẹ́ oòrùn. Ẹsẹ̀ ìkẹtàlélógún. Nítorí pé ọjọ́ rẹ̀ gbogbo ìkáàánú ni àti iṣẹ́ rẹ̀ ìbìnújẹ́. Nítòótọ́ àyà rẹ̀ kò sinmi ní òru, èyí pẹ̀lú asán ni. Ẹsẹ̀ ìkẹrìnléníogún. Kò sí ohun tí ó dára fún ènìyàn ju kí ó jẹ kí ó sì mu àti kí ó mú ọkàn rẹ̀ jáde ohun rere nínú làálàá rẹ̀. Èyí ni mo rí pẹ̀lú pé láti ọwọ́ Ọlọ́run wá ni. Ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n. Nítorí pé ta ni ó lè jẹun tàbí ta ni pẹ̀lú tí ó lè mọ adùn jù mí lọ. Ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n. Nítorí pé Ọlọ́run fún ènìyàn tí ó tọ́ ní ojú rẹ̀ ní ọgbọ́n àti ìmọ̀ àti ayọ̀, ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ ni ó fi ìṣẹ́ fún láti máa kójọ àti láti máa tòjọ kí ó lè máa fi wọ́n fún ẹni rere ní iwájú Ọlọ́run. Èyí pẹ̀lú asán ni àti ìmúlẹ̀mófo. Jscam TV, nífẹ̀ẹ́ láti wò ó.